àkọ́kọ́ ọlọ́run tó hàn ọlọ́run tó pa máa pátá ńlá ọ̀rọ̀ ńlá òun ńlá a lè wí lè ṣe nínú sánmọ̀ òun ọ̀run ọba ọ̀kọ́kọ́ ọba àkẹyìn kábíyèsí rẹ̀ ọlọ́run olódùmarè ìyanu ńlá ọ̀rọ̀ ńlá òun ńlá ìbà olúwa ìbà ṣẹ̀dá tó ń jí olódùmarè kábíyèsí rẹ̀ ọlọ́run ìjẹ́ mo tún dé nírọ̀lẹ́ yìí lórí ohun tá à ń wò lórí live stream wọ́n ní àkọ́tí ń banú ara ẹ̀ jẹ́ tínú ẹ̀ ń dùn ọba adáyé ọba adẹ́dá ìwọ làwa kẹ́tọ̀ ìwọ làwa bẹ̀ jọ̀wọ́ má ṣe wá ní olóṣì òṣì ò tọ́ sí mi gbogbo ohun tó lè jẹ́ òṣì láyé adáyé adọ́run ọba adẹ́dá ọlọ́run àkọ́kọ́ ọlọ́run kẹyìn ìwọ ló mọ̀ mí mo ṣe wálé ayé ìwọ ló mọ̀ mí ìwọ ló mọ̀ mí jọ̀ọ́ má ṣe ràn mí níran olóṣì ọ̀nà méjì ni òṣì wà ẹ̀dá tí ò bá ti yáyọ ọkàn olóṣì ẹ̀dá ni torí gbogbo ohun ló máa lé káàkiri nítorí ìyáyọ ọkàn òun lójú kòkòrò gbogbo ẹ̀dá tó bá ń dìtẹ̀ sórí ìrun ẹ̀ tàbí orí ìsùn ẹ̀ olóṣì ẹ̀dá èèyàn ni wọ́n ní ogun ń jà wàhálà ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ àwa tá a wà lókè òkun ń bí pẹ̀lú gbogbo àwọn ọmọ Nàìjíríà pẹ̀lọ́mọ Yorùbá lápapọ̀ gbogbo wọn ń bí Ọlọ́run pé kí ìlú wa kó lè ní àlàáfíà kí orílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá kó lè ní ìlọsíwájú àti ìfọ̀kànbalẹ̀ a dẹ̀ rí pé àwọn ẹ̀dá kan wọ́n ń gbìyànjú láti sabotage gbogbo ohun tá à ń ṣe ó dá mi lójú bí alálẹ́ bá ní pé kó da fún aláàárọ̀ oníjó bá ti tiwọn dọ́gba. àwọn ìyá àgbàlagbà tó ní òye nínú tó ní òye lọ́kàn tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Yorùbá gbogbo wọn jáde à ń pariwo wípé kógun má ja ilẹ̀ Yorùbá kó má sí ohun tó kó má di lọ́la kan kó má di pé orílẹ̀-èdè Yorùbá àwọn ọmọ wo ò ní lè lọ sílé ìwé mọ́ bí irú yìí tó ń ṣẹlẹ̀ ní òkè ọya ní North Nigeria àwọn ẹ̀yà kan àwọn ọ̀ràn kan ẹ̀yin wá lọ péjọ pẹ̀lú gbogbo wàhálà àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin wá sọ pé ìlú Nàìjíríà lè fẹ́ dúró sí àkọ́ tó ń banú ara ẹ̀ jẹ́ tínú ẹ̀ ń dùn àní ìbẹ̀rẹ̀ òṣì gbogbo ẹni tó wà nídìí ọ̀là kan ló lówó gbogbo ẹ̀dá tó bá yáyọ ọkàn òun ló máa jèrè ayé àwa ń dààmú pé kí orílẹ̀-èdè wa tàbí kó má di pé lọ́la kan àwọn ìyàwó ọmọ ẹbí ará tàbí ilé wa tàbí ní gbogbo orísun wa ní fíléèjì wa pé kó gbogbo bẹ̀ ó di tẹni ẹlẹ́ni tá a bá wádìí gbogbo àwọn tó lọ péjọ ní Amẹ́ríkà ní àkókò yìí tọ́nà àwọn protest pé àwọn fẹ́ dúró ní Nàìjíríà owó tẹ́ ẹ gbà á tán ẹ ní padà jẹ́ nǹkan kan láyé àti lọ́run mọ́. ó dá mi lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bá mu ọ́nà Ọlọ́run á mu wọ́n ní ẹni tó ti obìnrin tó ti lé àlèdè tó gbọ́kọ̀ ẹ̀ létí ni
èyí tẹ́ ń ṣe yẹn ò lè gbé yín ga, kò lè ní kẹ́kẹ́ jẹ́ èèyàn láyé àti lọ́run. Ẹ wo gbogbo àwọn ìyá arúgbó pẹ̀lú gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n olówó ọlọ́lá lọ́yà àwọn pòfẹ́sọ̀ àwọn dókítọ̀ gbogbo wọn dìde pé orílẹ̀-èdè àwọn ò gbọ́dọ̀ di orílẹ̀-èdè elédè, ìran àwọn ò gbọ́dọ̀ dẹrú. Ẹ̀yin kan jáde sí Amẹ́ríkà ń sẹ̀yìn ẹ̀ ń lọ protest irọ́ nítorí owó. Òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀. Èèyàn lè ní mílíọ̀nù nítorí pé wọ́n bílítì wọ́n bìà. Ìwà tó ti wà lára yín pẹ̀lú àṣẹ Ọlọ́run, tí Ọlọ́run bá ń jẹ́ Ọlọ́run, tí Olódùmarè bá ń jẹ́ Olódùmarè. Gbogbo àwa tí a ní ẹ̀yin fẹ́ sabotage effort wa, tìrantìran yín kan kò ní kù lórí ilẹ̀ mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. Nítorí ẹni kò sọ pé kí àwọn ẹ̀yà kan pé kán máa lọ, kò sí nǹkan tó burú ń bẹ̀. Àwọn Russia ṣe bẹ́ẹ̀, Yugoslavia ṣe bẹ́ẹ̀, even South Sudan nílẹ̀ lẹ́ńbí wọ́n ṣe ọ̀rọ̀ referendum, gbogbo wọn yà kó on the South Sudan. Kí ni ìṣòro tẹ́ ẹ ní? Ṣé èèyàn tún gbé l'Amẹ́ríkà, ẹ̀yin tẹ́ ẹ̀ gbé ń bẹ̀? Ọ̀pọ̀ yín tó jáde síta lẹ́ni tó ń lọ pariwo lórí pé ẹ̀yin fẹ́ dúró pẹ̀lú ilẹ̀ Nàìjíríà. Nàìjíríà tó jẹ́ pé ọ̀gágun wa olórí Nàìjíríà tó fẹ́ fi gbogbo Nàìjíríà yáwó fún gbogbo ìrandíran ẹnì kọ̀ọ̀kan yín. Ìrandíran ọmọ yín á dolòṣì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde lẹ́nìí ẹ regret ń tẹ́ ń ṣe yìí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Kí lẹ fẹ́ gbà? Kí lẹ fẹ́ jẹ́? Kí lẹ fẹ́ dà? Ṣé òṣì náà ló tó báyìí ni? Àbíyà náà ló tó bẹ́ẹ̀ lára yín? Èèyàn kọ́lé, èèyàn ní mọ́tò kọ́ ni kò pé lọ́lọ́lá nítorí ẹ̀yáyọ ọkàn, ẹ̀yáyọ ọkàn, ẹ̀yáyọ ọkàn, ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ràn yín. Mi ò dẹ̀ bá yín nítorí pé a ti kó ẹran mérò. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rọ́ndọ̀rọ̀ndọ̀ yẹn, ọ̀pọ̀ yín ò ní ohun tí Chief Adéyẹmọ ní. Ìgbòho kó tó fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ṣé bàbá Akínbánjí, ṣé bàbá ní òtó láti mọ ohun tó ń ṣẹlẹ̀? Kí bàbá yìí kí gbogbo ọkọ tó máa jà. Ìfún ẹ̀gbọ́n ohun tí Ọbásanjọ́ sọ. Ọbásanjọ́ ń sọ báyìí pé èèyàn tó fẹ́ lọ yá owó tó jẹ́ owó èlé, pé infrastructure tó máa fi nǹkan yìí ṣe á lè sanwó ẹ̀ padà. Alákọ̀ọ́kọ́ gbogbo èèyàn tó bá lójú inú ó yẹ pé kó wo nǹkan kan. A rí fọ́tò kan lẹ́nu ọjọ́ yìí. Ọwọ́ ọ̀tún ni ọ̀gágun orílẹ̀-èdè Nàìjíríà ń lò tẹ́lẹ̀ rí. Ó ṣe wá padà di ọwọ́ òsì láti máa fọwọ́ òsì sáìn. Ẹ wádìí ẹ̀ lọ́ka, wádìí ẹ̀ bọ̀. Òun ló fi jẹ́ pé tipátipá náà fẹ́ ṣe train lọ sílẹ̀ Niger. Ìlú tí a fẹ́ ṣe train lọ, population mélòó ni population wọn? 15 million. Àwa lọ sí Niger rí. Mo gba Gídángúdù kọjá. Mo gba Ìlélà kọjá. Mo lọ sí Niamey. Mo dé Agadez. Ìdí èyí mo dé Arlit àbí báwọn náà ṣe ń pè bẹ́ẹ̀ yẹn. Gbọ́dọ̀ jẹ́ Janet ni. Ìdí èyí mo lọ sí àwọn àyè yẹn. Kò sí nǹkan kan, kò sí stéètì kan tàbí orílẹ̀ kan tẹ́ ẹ lè fi wé, tẹ́ ẹ lè tọ́ka sí. Ìfún oko ló kéré, kì í ṣẹgbẹ́ Niger. Nígbà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó ti lè bàjẹ́, àbí tí ìjọba Gaddafi tó ti wó ní ìlú Áfíríkà, ní North Africa, àwọn rẹ́pù tó ń lọ dá gbogbo àwọn
arìnrìn àjò ń bẹ̀ lọ́nà tán rí ọ̀nà lọ nítorí oúnjẹ torí bí ogbin nǹkan oko síbẹ̀ kò ní hù. Gbogbo igi tán ní nínú desert igi tó wà ń bẹ̀ igi eléégún ni àpáta ni ìyẹn ni o ti máa ń wo àwọn ọ̀ràn kan tó bá ní òjò kì í rọ̀ ní desert òjò ń rọ̀ ní desert. Gbogbo desert ẹ̀dẹ̀ rí yẹn omi ò fi bẹ́ẹ̀ jì sílẹ̀ wọn. Ìdí èyí kí ni ọ̀gbẹ́ni wa bàbá àgbàlagbà age of 70 something tí bàbá yìí dẹ̀ ń gbìyànjú láti kó ìrandíran àwọn ọmọ sórí jìbìtì sínú gbèsè. Ẹ̀yin kan wá jáde ẹ̀yin ìran kan wá jáde ń sìn ẹni ẹ̀yin lọ protest ẹni ẹ̀yin protest pé kí Nàìjíríà kó má lọ síbi kankan pé káwọn Yorùbá kó dúró ti Nàìjíríà. Nàìjíríà ti kú. Ìdí èyí tẹ́ ẹ bá ta ìran yín nítorí pé àti jẹ olòṣìlọ́pọ̀ yín kò mí ìpè yẹn wà l'Amẹ́ríkà tó lówó kò mí ìpè yẹn wà nílùú òyìnbó tó yáyọ ọkàn. Ọ̀pọ̀ yín ló lòṣì ọ̀pọ̀ yín ló jẹ́ pé ìdààmú wà nínú ara yín èpè ìdílé ègún ìdílé ń bọ́pọ̀ yín jà. Mo rí agbádí àká ìyá mi Fákọ̀yèdé ọ̀rẹ́ mi mo rí ẹ Tóyìn mo rí ẹ Mọ́bọ́lá mo rí ẹ Hey baby, thank you very much. Ẹ jẹ́ máa bá mi share program yìí torí pé àwọn ọ̀ràn kan àwọn elébi àwọn olòṣì ẹ̀dá àwọn onírẹ̀dẹ̀rẹ̀dẹ̀ àwọn ló sọ pé wọ́n sì fẹ́ dúró pẹ̀lú Nàìjíríà tó ti kú. Tí Nàìjíríà ò bá kú ni ṣé ti pa lọ́kọ pẹ̀lú ìyàwó fi ń fẹ́ra wọn. Bẹ́ẹ̀ni kan bá ní òun ò fẹ́ ṣé ti pa ni. Ṣé ti pa ni tọkọ-tìyàwó fi ń fẹ́ra wọn ni. Ẹ wọjọ́ táwọn bàbá wa tó ti ń pariwo wọ́n pariwo títí lórí restructurer wọ́n pariwo àwọn ará bíi kẹtí ikú sí i. Sórí jìbìtì yìí la fẹ́ jókòó lé ẹ̀yin ìran kan wá tó wá dúró ẹ̀ tó ń lọ pariwo níwájú United Nations yìí sìn pẹ̀lú gbogbo làkàkà wa ẹ̀ ní tọ́jú ẹ̀ ní tógbà bó ṣe lè wù ká ẹ tóbi tó owó tẹ ẹ gbà ó máa di owó ìbànújẹ́ fún yín ni nítorí pé ní ọjọ́ tí àwa ti ń ṣe program tí mo ń ṣe yìí mi ò gba sísì mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Program tí mo ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà mi ò ever gba sísì ọ̀ní nílókèrè mi ò gbà lọ́wọ́ ẹnikẹ́ni mi ò dẹ̀ ní gbà á nítorí pé kí ni kóta ti tèmi. Tó bá jẹ́ pé nítorí owó lẹ fi jáde ní padà jẹ́ èèyàn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ jáde yẹn tó bá jẹ́ pé nítorí ìran kan pé kẹ́yìn máa wà àwọn ọmọ lábẹ́ gádà káwọn kan kó do oníbàárà kọ́ máa jí àwọn èèyàn gbé kọ́ máa pa àwọn èèyàn tó bá jẹ́ pé nítorí ẹ̀ lẹ́yìn fi lérò yìí pé ẹ̀yin lè ṣe tinú yín nítorí pé ẹ ti yó pẹ̀lú àṣẹ Ọlọ́run máa jí ìran ẹ̀yin náà gbé. Àìlá ọmọ báwo rẹ ní fọkànlé àtẹrámọṣẹ́ ni. Elébi ni gbogbo wọn. Kò mí ìpè èèyàn dàgbà lọ́jọ́ orí. Kò mí ìpè èèyàn kọ́lé. Aṣá àrí ọ̀gágun wa náà. Àrí gómìnà wa. Àrí sẹ́nítọ̀ wa. Lẹ́kọ̀ọ́ gbogbo ohun tó kó jọ kò tó wọn náà.
kò dìgbà tí èèyàn bá kówó jọ tó ní plane tó ní gbogbo ẹ̀ tó ní aircraft tó ní gbá tó láwo tó ní company ibù kojú mẹkẹdẹníkà lọ kojú Dangote lọ ó lè má ya ayọ̀ ọkàn ó lè jó lò ṣèyàn ni. ó lè jẹ́ olòṣì lónítọ̀hún. òṣì ò ní pé kéèyàn má kọ́lé, òṣì ò ní pé kéèyàn má ra mọ́tò. èèyàn máa ń ta òṣì nínú ọkàn, èèyàn máa ń ta òṣì nínú ara nítorí pé greedy kò sí nǹkan tó tó láyé yìí. ìwọ tó o bá ti lè rí ìran kejì pé bí ń pa ìran kejì ẹ láti lè mọ̀ yí pé kíwọ náà kó o ní feeling nínú ara ẹ pé bọ́ ṣe bí mi náà bí àwọn eléyìí. ṣódìgbà tán bá ṣe ń lọ jí àwọn ọmọ wa gbé níléèwé, ṣódìgbà tán bá ṣe ń jó ilé wa, ṣódìgbà tán bá ń dá iná sílé. àwọn tó ń sọ̀rọ̀ yìí tán ní lórí ọ̀rọ̀ jihad làwọn ti ń sọ̀rọ̀. even Saudi Arabia tó tiẹ̀ jẹ́ wípé Islamic country ni àwọn náà ti ń yídà. àyè mélòó lẹ ti lè wù lọ tó o lè ka gbogbo òwe tó o lè ní gbogbo professor lórí Arab knowledge tó o lè rí fi ṣiṣẹ́ kankan. àwa wá ń gbìyànjú pé kí ẹ̀wà náà ìran wa, èdè wa, àṣà wa, ìwà wa pé kó má di tẹni ẹlẹ́ni. ẹ̀yin kan wá ń lọ sọ́yúwájú United Nations ẹ̀ ń lọ tákù wa. bálálẹ́ bá ní ó da fún yín, aláàrùn àpáyín rẹ ni. bọ́lọ̀sán bá ní ó yẹ yín, onírọ̀lẹ́ á sọ gbogbo ọ̀rọ̀ yín á sọ dòfo. ọlá jẹ́ kan tọ́lọ́run, tọ́lọ́run bá ń jẹ́ ti Ọlọ́run, tọ́lọ́run bá ń jẹ́ pé òun lọ́ba tó ní ayé tó ní ọ̀run. owó kíná fún yín, kí lè fẹ́ dà? ẹ̀yin ìranù rádaràda tó ń lọ ṣe nǹkan tẹ́ ń ṣe yìí bí pọ̀rí kankan nínú yín da. kẹ́ ẹ wa mọ́tò láti Èkó dé Ìbàdàn tàbí kẹ́ ẹ kó láti Èkó lọ sí Ìlọrin. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àná sí ẹni yìí. even àwọn tá ń pè ní Fúlà yìí ìkan lọ láàrin Ìlọrin, ó lọ láti lọ pé kán lè lọ mú àwọn kidnapper tó wà ń bẹ̀. ẹni tí mo mọ̀ díjúdíjú ni. èmi pẹ̀lẹ́ nìyá ti pàdé lẹ́ẹ̀kan rí. ńgbà tó sọ̀rọ̀ tán nírọ̀lẹ́ àná tó di lóru àná láwọn tó ń jọ ṣe meeting láti lè lọ mú àwọn tó ń da ìlú rú nínú àwọn Fúlàní yìí. ṣé ìjẹ́ dá yín lójú wípé àwọn mẹ́ta nínú wọn náà lọ jí gbé lóru náà kidnap wọn? ẹni tá ń wí yìí gangan fúnra rẹ̀ wọ́n ti lọ dúró dè lọ́nà, ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ṣe wá padà lọ́gbọ̀nà ẹ̀yìn gba Ṣakí. ó ṣe wá gbàbẹ̀ wá sí ọ̀nà Òṣogbo láti ṣe wá gbàbẹ̀ gba Ìlọrin láti Ògbómọ̀ṣọ́. ní ẹni yìí ló fi escape lọ́wọ́ àwọn ajínigbé torí pé wọ́n fẹ́ jí gbé ọmọ mọ́tò tó gbé wá. ọ̀rọ̀ ẹni lọ̀rọ̀ yìí. ohun tó ṣẹlẹ̀ lẹ́ni yìí nìyẹn. ilẹ̀ Yorùbá náà ti wà yìí. ẹ̀yin ìran kan wá ń lọ. ẹ lérò pé àwọn alẹ́ ń ṣe akọ̀ tó ń banú ara ẹ̀ jẹ́ tínú ẹ̀ ń dùn tí ò mọ̀ pé bí tó máa sùn sílé òun bàjẹ́. wọ́n ní àṣẹwọ́ lọ́wọ́ òun lẹ̀ àṣẹwọ́ lọ́wọ́ àṣẹsẹ̀lẹsẹ̀ òun lẹ̀ àṣẹsẹ̀lẹsẹ̀. wọ́n ní jókòó là bágbà. wọ́n ní ibi tí ọ̀pẹ bá wọ́ sí ibẹ̀ ló ń jìrà sí. wọ́n ní àṣẹ mọ́nàmọ́ná ń bẹ lẹ́nu ọ̀ká àṣẹ gidigba ń bẹ lẹ́nu lákọ̀ṣẹ́. èyí tí ń bá wúlé ní kárọ̀ kó rọ̀ mọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ síbẹ̀ yẹn lẹ́ni tẹ́ ń lọ sọ pé orí Nàìjíríà lẹ́fẹ́ dúró síbẹ̀ yóò fẹ́ referendum ní dalẹ̀. ìran yìí máa parẹ́ ní kankan ni. àfi tó bá jẹ́ pé àwa gbowó, tí ò bá jẹ́ pé orí ìran wa là ń jàlé, tí ò bá jẹ́ pé kí ìlú wa kó má bàjẹ́. ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. àwọn tó wà lókè ọya ìkankan nínú wọn ò sanwó tax, ọ̀n sanwó náà. owó tá ń pa ní Lagos State tá ń pa l'Ogun State. òun náà ń kó lọ sí òkè ọya. ọní ọmọ ọlọ́lá ọmọ ọní ẹni tó lòrò
ọmọ olóró wá ń gé èpo èrò jẹ ẹ̀yin èèyàn yẹn wá lọ tẹ̀lé wọn kò ní da fún gbogbo yín lápapọ̀ tí ó bá jẹ́ obìnrin ló wà ń bẹ̀ ẹlẹ́dàá ṣẹ̀dá aṣayé aṣọ̀run apá ire nkankan torí pé ọ̀dàlẹ̀ nìyí ọ̀dàlẹ̀ balẹ̀ kú gbogbo yín lè máa parẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ìjà ò sí ń bẹ̀ ẹnì kan ò ní ká Hausa kò nílẹ̀ Yorùbá ẹnì kan ò ní kí Fúlàní kò nílẹ̀ Yorùbá ẹnì kan ò sọ pé káwọn Tápà kò nílẹ̀ Yorùbá ẹnì kan ò sọ pé kí ìfún àwọn bòròrò ẹnì kan ò ní pé kókó nílẹ̀ Yorùbá ẹnì kan ò ní káwọn Bùrọ̀nú lọ ẹnì kan ò ní káwọn Ìgbìrà kò ẹnì kan ò sọ pé kí Yíbò kò nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá ohun tí a ń sọ ní pé gbogbo ẹ̀dá alààyè tó bá máa bá wa gbé orílẹ̀-èdè Yorùbá kó tẹ̀lé òfin wa kó tẹ̀lé òfin ilẹ̀ wa àwa Yorùbá kì í ṣàpàyàn ibùn tá a bá tiẹ̀ ń jà tí wàhálà bá ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ wa ni a máa sọ pé à ń jà bíi pé ká kú kọ́ ni kí ni wàhálà yín èèyàn ń dàgbà kó má ní làákàyè náà èèyàn kì í dàgbà kó má ní ọpọlọ ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi share program yìí kó bá lè débi tó dé ẹ máa bá mi like lórí Facebook lórí YouTube ẹ máa bá mi like ẹ máa bá mi love ẹ kí lè fẹ́ dà kí ni wàhálà yín ìdààmú wo ló dé bá yín kí lè fẹ́ dà láyé ṣé èèyàn lè jẹ kọjá àánú ẹ̀ ni èèyàn lè sùn sínú yàrá méjì ṣé èèyàn lè wọ mọ́tò méjì papọ̀ lẹ́ẹ̀kan èèyàn lè fò nínú ọkọ̀ òfurufú méjì lẹ́ẹ̀kan ṣo téèyàn bá ya wèrè ẹ̀yin tó wà l'Amẹ́ríkà ẹ tún lòdì sórílẹ̀-èdè yín kò ní jẹ yín nítorí pé tó bá dé pé Nàìjíríà ṣe é dáadáa ni ẹ ní sákò ń bẹ̀ kẹ́ẹ̀dẹ̀rọ Amẹ́ríkà owó tẹ́ ẹ gbà ìnira lè máa fi ná pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní pé kó gun wájà ilẹ̀ Yorùbá alálẹ̀ Yorùbá ló máa gbé ẹ̀mí yín ní kankan nítorí ẹnìkan ò ní ká Hausa máa lọ. ẹnìkan ò ní kí Yíbò kúrò lórílẹ̀‐èdè Yorùbá ẹ̀yin lẹ́ni ìfẹ́ mú wa tipátipá láti tẹ̀ wá lórí ba ṣé ìrànwọ́ gbọ́dọ̀ jẹ́rú ni kí ló dé ojú yín dẹ̀ ní ààrẹ ilẹ̀ Yorùbá ààrẹ ilẹ̀ Nàìjíríà yìí ló ń fẹ́nu ara ẹ̀ sọ wípé àwọn làwọn lọ invite àwọn èèyàn wá láti lè wọ́n invade wa ó ń ṣẹlẹ̀ sí gọ́fúnà Tom ẹ wo wàhálà tó kó bá Bákérédolú bá sọ̀rọ̀ gọ́fúnà Akérédolú bá sọ̀rọ̀ ẹ ní bẹ́ẹ̀ kọ́ ṣọ́bí yín dájọ́ wa lọ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde lẹ́nìí ọlá bisimilahi rahman rahim iná àtẹ́ná kálíkà ọ̀sára fasali lẹ́rọ̀bíkà wọ́lìhà iná ṣáì náka wàrhábùtàrù ẹ ní lẹ́yìn tí tógun bá fi wọ orílẹ̀-èdè Yorùbá tí ìdààmú bá fi wọ orílẹ̀-èdè Yorùbá ẹ ní níwájú ẹ ní lẹ́yìn ẹ ní láàrin gbogbo ohun tẹ́ ẹ bá ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ ló máa parẹ́ Amẹ́ríkà tẹ́ ẹ wà gan ẹ ní rí bá ti ṣe ń bẹ̀ ní rọ́nà gbégbà ọkọ̀ parun ní gbogbo yín máa wà nítorí pé ọba ìlú Nàìjíríà jẹ́ ló sún ẹ̀yìn náà dé Amẹ́ríkà gbogbo àwọn tá a wà lókè òkun bí ọba ibẹ̀ jẹ́ ìlú kan wà ìbọ̀lẹ̀ ti gbọ́ lọ́dọ̀ òyìnbó ń bí tó o bá ti lè parọ́ ẹyọ kan I'm sorry ni ọ̀ nígbà ẹ̀gbọ́n mọ́ even federal government of Nigeria irọ́ ló fi gbé gbogbo ẹ̀ dúró gbogbo ẹ̀ lórí irọ́ ọ̀nà Ìbàdàn lásán 120 kilometre òun náà ń ṣe láti gba ayé Jonathan ọdún kẹfà Buhari lélẹ́yìí ọdún kẹfà lélẹ́yìí bọ́dẹ̀ jọ ọdún keje àgbẹ̀pọ̀ commission ẹ̀yin olórí burúkú yìí tún lọ sọ́pọ́ọ̀tì wọn kò ní dá fún yín kò ní dá fún ràn yín bẹ́ẹ̀ bá wọ́n nínú ilé ibìkan ṣọ̀pọ̀nà ló máa pa gbogbo yín lápapọ̀ ẹnìkan náà bá Hausa ṣe mọ́ referendum láfẹ́ Hausa tó bá wà ní Yorùbá kó tẹ̀ lófin Yorùbá bí Yorùbá bá wà ní nọ́ọ̀tì kó tẹ̀ lófin nọ́ọ̀tì Yíbò tó wà ní Yorùbá kó tẹ̀ lófin Yorùbá Yíbò tó bá wà ní Yorùbá tó bá wà nílẹ̀ Yíbò kó tẹ̀ lófin àwọn Yíbò
gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rọ́ndọ̀rọ̀dọ̀ yìí sẹ́yìn ò tẹ̀lé òfin ní abroad tẹ́ wà. Abo lè wọ mọ́tò ẹ lè wọ mọ́tò kọ́lọ́pàá dáyé dúró. Abo lè wọ mọ́tò láì ní insurance. O lè wọ mọ́tò láì ní driving license. Àbí kì í ṣe inú ilé títí ẹ náà ti ń ju lẹ́tà sí wá bẹ́ẹ̀. Ṣé ẹ lè pe fire brigade yìí sì kí kọ́mọ̀dé láàrin ìṣẹ́jú mẹ́wàá? Ìṣó ṣe é ṣe bẹ́ẹ̀. Àwọn wí tán ẹ fò síta lẹ́nì kò ní yẹ yín. Ẹ ní sóríire gbogbo ẹ̀yin tẹ́ jáde yẹn bó ṣe lè nǹkan tó láyé. Ẹ̀yin olórí burúkú àgbàlagbà òṣì ló ń bá yín jà. Bí òṣì bá ti wà nínú agbára èèyàn kò sí nǹkan ẹ̀ lè bá ṣe. Òṣì bá máa bá yín jà. Ẹ̀yin àwọn ìyá tó ń jáde ẹ lọ síwájú nọ́mbà 10 ní London bíi ní Downing Street ẹ lọ síbẹ̀ kẹlẹ̀ wọ àwọn ìyá yẹn. Màá tún wú àwọn àgbàlagbà máa ní òdìdí àwọn ìyá yìí. Bẹ́ẹ̀ náà ní káàkiri ayé ẹ wo orú Amẹ́ríkà yẹn àwọn bàbá àgbàlagbà ṣé àwọn bàbá yìí ò fẹ́ ìlọsíwájú fórílẹ̀-èdè wọn ni tó bá fi jẹ́ pé èèyàn ọmọ Yorùbá ló jáde lẹ́nìí gbogbo ilẹ̀kílẹ̀ tó ti wá gbogbo ohun tó lè wọ́n kó fẹ̀yìntì gbogbo ohun tó lè kó ní alẹ́lẹ̀ Yorùbá ló máa fà é pa kí ló dé àwọn gbogbo àwọn èèyàn wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ ìjọba tó ti dàrú mọ́ wọn lọ́wọ́ nílùú Nàìjíríà táwọn ọmọ ibi táwọn ń lọ ibo lẹ ti gbọ́ ẹ lọ wo inú fọ́tò yẹn ẹ lọ wo pírẹsidẹ̀ntì ìlú yín ẹ lọ wo pírẹsidẹ̀ntì Nàìjíríà ibì kan wà owó òsì ló fi sáìn ibì kan wà owó ọ̀tún ẹ rí i pé ohun tó wà ń bẹ̀ yẹn ó ti yàtọ̀ kí ni ilé ayé ṣọ́gbẹ́ni yẹn ó ní ẹ̀sán kan tí Yorùbá ṣe tó fẹ́ wá fún wa tẹ́lẹ̀ ni ẹ tọ́ka sí gbogbo àwọn tó pè ní mínísítà nígbà tí Fáyẹmí wà ń bẹ̀ ní mínísítà tẹ́lẹ̀ kí ló ṣe kí ló commission nílẹ̀ Yorùbá nígbà tí Fáṣọlá wà ń bẹ̀ ọ̀nà Ṣàngó Ọ̀tà láti Abúlé Ẹ̀gbá kò dáa ọ̀nà Bàdágìrì kò dáa ọ̀nà Lagos tó Ìbàdàn kò wúlò Ìbàdàn tó Ọ̀yọ́ kò dáa Ọ̀yọ́ tó Ìlọrin kò ṣeé rí. Láti abẹ́ bíríìjì Ṣàngó Ọ̀tà dé ìdí ìlú Oroko death trap ní Kòtògìrì ẹ lọ sí ọ̀nà Àgbárá ọ̀nà Ìgbésà kẹ́ lọ wò lọ́nà Olùsádà èyí tá a lè sọ nìyẹn ẹ̀dẹ̀ ń warí mọ́jọba yìí tá ẹ bá torí pé ń jẹ nínú ìjọba ilẹ̀ Nàìjíríà tẹ́ fi ń gbè wọ́n lẹ́yìn tẹ́yìn ò fẹ́ káwọn ọmọ Yorùbá dá dúró ó kù yín ó kọ lọ́hùn gbogbo wàhálà ìdààmú tó bá wọ orílẹ̀-èdè yẹn Ọlọ́run á ṣe ìdájọ́ fún yín ní gbogbo ọ̀nà ẹ̀yin àbòsí lẹ́sẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi share program ẹ máa bá mi like ẹ. mo rí ẹ Princess Tèmiládé Ọ̀nàládé Yusuf mo rí ẹ. àrídùnú ẹnì kọ̀ọ̀kan yóò ní ìbàjẹ́ torí program méjì ni mo nílé nìyí eléyìí mo mú eléyìí wá lórí ọ̀rọ̀ àwọn tá a gbọ́ pé ó jáde ẹ wo wàhálà tó wà ń bẹ̀ Lady Kennedy mú yẹn ṣé ìlú kan ìjọba ìlú kan ṣé ọlọ́pàá DSS ń lágbára ju kóòtù lọ ìlú tí ìbọlẹ̀ ti rí ní abroad ń bí láì jẹ́ aya assassination kí DSS máa daṣọ bojú kí DSS kó tún máa parọ́ ẹ mú Lady K pẹ̀lú ọ̀bọ yẹn ẹ tì í mọ́lé síbẹ̀ ṣé ìlú nìyẹn ìlú tó jẹ́ gbójú ó yẹ kójú tì yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ bá fi jẹ́ pé ẹ jáde lórí irọ́ níbi tẹ́ ẹ wà yẹn Ọlọ́run á gbé yín pa ni ìlú tẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ kò sí náà kò sómi ṣé yẹn la fẹ́ máa bá lọ
láti since 1960 61 tí bàbá Awólọ́wọ̀ ti kó mbẹ ẹ sọ ìlọsíwájú kan tó wà mbẹ. bàbá wọn sọ̀rọ̀ gómìnà kankan ṣọ́ọ̀ṣọ̀ tí bàbá Káyọ̀dé Jákàndé tó ti fi sílẹ̀ òun náà ló wà mbẹ. ẹnìkan ṣé ń torí bàbá wa yìí ẹni tí ò ní dọ́là tó ń dọ́gbọ̀n oṣù ṣé o ti ṣọ́ even kan fún yín president Nàìjíríà ṣé o máa jẹ́ kẹ́ ẹ mí ni àfẹ́ Yorùbá nation la fẹ́ tá a bá jọ máa ṣe ìyẹn ò ní pé kọ́ máa jẹ́ brother àjọ máa wọnú ilé àjọ máa jáde bí àwọn Togo ṣe ń wọnú Nàìjíríà báwọn Republican bí ṣe ń wọnú Nàìjíríà ṣé ò bá nídìí ṣebí ìlú títí lọ́hùn ni tá a bá ní àjọ bára wa ṣe ṣé ó yẹ kí ìjà wà ń bẹ̀ ni tí ò bá jẹ́ pé ó ń gà wá lọ́rùn ẹ̀yin tẹ́ ẹ lérò pé ká ẹ gbé ogún bàbá yín torí owó díẹ̀ ẹ ní dalẹ̀ ẹ̀rín yín pa mí ni mo rí àwọn 419 ìrírí wọn ó ti ṣẹlẹ̀ ẹ máa rí wọn ẹ gbọ́ pé lè gba mílíọ̀nù lè gba bílíọ̀nù kí náà fowó ẹ̀ ṣe kò ní tọ́jọ́ mélòó owó ti tán owó ti tán ó ní rádaràda lẹ́yìn tẹ́ ẹ ṣiṣẹ́ yẹn tó bá jẹ́ pé ẹ lérò yìí pé ká ẹ lè sabotage wa àwa náà àwa kan ta yín kò sí ní tẹ́ ẹ lè ṣe. ẹ̀yin èèyàn jákujàku èèyàn. Engineering, when you really boil it down, is all about solving problems. Kí ló dé? Like the opportunity to tackle hard problems and come up with different and new solutions. Kí ló dé? Chance ẹran mẹ́ran kó kẹran pa ni. Ẹnu ọjọ́ ìlà tó ń gbọ́ nínú Ìlọrin náà lọ yìnbọn pa àwọn èèyàn. Ṣé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá ni? Bí a bá tẹ̀ ní kì í ṣe ilẹ̀ Yorùbá, Yorùbá ló púpọ̀ jù ń bẹ̀. Ẹni tí a bá fẹ́ gbé fún ká gbé fún. Àwọn Fúlàní ìbílẹ̀ gan, àwọn bòròró yìí wọ́n ń pa wọ́n ń jí wọn gbé. Àwọn gan ò ní ìfọkànbalẹ̀. Àwa ń sọ̀rọ̀, ẹ̀yin kan ń jáde, kò ní dáa fún ìyá yín. Gbogbo bó ṣe lè ń ká ẹ dàgbà tó Ọlọ́run abínú sílé yín ti nétọ̀nà yín. Alhaji Yusufu Ajikobi ó di ilé mú fún Chief Sunday Igboho pẹ̀lú gbogbo àwọn ẹ̀wù mẹ́wàá bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn even ààrẹ Gani Adams ó ń pariwo ìyẹn lẹ́ni ṣe ń pa mí kí lè fẹ́ máa sọ̀rọ̀ Fani Káyọ̀dé fún ẹ wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọjọ́ wo ló wà nílé ayé tí ò dalẹ̀ ṣé èèyàn tó kójú aviation jẹ tọ́lẹ̀ mọ̀ pé ó mọ̀ pé ohun tóun ṣe òun máa lọ sẹ́wọ̀n ní tóun bá lọ join APC ṣé nìyẹn gbádùn kí la fẹ́ jẹ kí la fẹ́ dà ìyẹn ló ní pé kò tààrùn ẹ̀ ó lọ sílé Nnamdi Kanu ó ta Kanu ó lọ sílé Ìgbòho ó ta Ìgbòho. ó fẹ́ torí owó gbogbo owó tó jí bílíọ̀nù tó jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pé ó tán ni ẹ̀yìn èèyàn ẹ̀ nílàákàyè táwọn èèyàn bá nílàákàyè ẹ̀ rí ẹ lọ wo gbogbo àwọn SB Bakari àwọn bàbá kí náà ti ń pè Dàrósà ẹ lọ wò wọn oríṣiríṣiríṣi àwọn èèyàn ńláńláńlá àwọn dàlẹ́nì ẹ̀yà ayọ̀ ọkàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣiṣẹ́ yẹn tẹ́ ẹ bá fi gbowó owó tẹ́ ẹ bá gbà yẹn ṣọ́ọ̀kù ló máa pa ilé ìtọ̀nà yín nítorí àlífẹ́ ilẹ̀ Yorùbá ìkọ̀kan nínú yín ò lè lọ Nàìjíríà mọ́ tẹ́ ẹ bá dé Nàìjíríà wàhálà máa wà ní ẹ nílé sùn tọkàntọkàn ṣé bí ìlú ṣe rí nìyẹn ní ọjọ́ tí mo ti gbọ́njú tí mo ti délé ayé tó ti ń ṣe Nàìjíríà irú ìjọba tí ààrẹ orílẹ̀-èdè yìí ṣe ní wákàtí ọ̀rẹ́ kò ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà rí ó débẹ̀ ọ̀nà òfin kó wa jáde báwa Yorùbá ò bá dẹ̀ dìbò fún òòlù wọlé ó dẹ̀ mú gbogbo òòlù òdè bàjẹ́ ó bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ ó bá gbogbo òòlù jẹ́ pátápátá ogun lọ́tọ̀ ogun lọ́sì ìwà ẹ̀yìn lẹ́ lọ kó àwọn èèyàn wá nítorí Jonathan ṣé nítorí epo náà ni òwúlò mọ́ yìí ẹ wá ń lọ jẹ gbèsè ẹ̀yin tí wọ́n ń lọ gbè lẹ́yìn wọn ó kù yín ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn gbogbo ẹnikẹ́ni láyé tó bá ṣe oògùn fún yín tàbí tó bá gbàdúrà fún yín ẹ̀yin onítọ̀hún nìyẹn Ọlọ́run nìyẹn torí pé ẹ lè ta ìran tèmi kí lè fẹ́ tàwọn wa fún ṣé nítorí owó
mo bọ̀ síbí yìí ní wákàtí ọ̀wọ̀ nítorí program méjì ni mo ní lẹ́nìí nítorí máa tún padà wá sórí iṣẹ́ yìí láìpẹ́. mo fi àkókò ìtọrọ fún gbogbo ẹ̀yin tí ẹ ń jáde láti protest ní Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ dúró lórílẹ̀‐èdè Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn, ẹ̀yin àpapọ̀ ọmọ Yorùbá ní àpapọ̀. Ọlọ́run láyé ọba tó tóbi jù ọba yìí láyé, ọba tí ń jẹ́ Ọlọ́run, Ọlọ́run tí ń jẹ́ Olódùmarè, àdìtú ọ̀kan ṣoṣo tó ń jẹ́ Ọlọ́run, aṣòro gbẹ́gbìngbìn kì ńlá, ọba tó kàǹkàn, ọba tó bù ayé, ọba tó gbẹ̀sán, ọba tó gbọ́ngbọ́n, ọba tó gbòye. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Yorùbá, tẹ́ ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ yín, ẹ ní wá jíjẹ mímu tì, ìjà yóò ní gbé yín lọ, ọ̀nà yín ò ní dí, wàhálà ìdààmú ò ní jẹ́ titi yín, ẹ ní ṣe àpàtẹ́mátà, ọ̀nà yín á là sí rere. Wọ́n ní olúgbayì ni mò ń jẹ́, wọn ní ojú ní gbayì lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀, ní gbayì lọ́wọ́ ọ̀nà, wọ́n ní aṣọ funfun ní gbayì lọ́wọ́ òkú, wọ́n ní bí ọ̀rọ̀ wa wá pé gba nínú ti ìgà tí wọ́n náà láyọ̀, ọ̀rọ̀ gbogbo yín lápapọ̀ máa dayọ̀. Ẹni ẹlẹ́ni ò ní jẹ iṣẹ́ yín, ọ̀nà yín ò ní dí, ẹni tó ń bẹ lọ́wọ́ ọkọ náà á fún ní ọkọ, ẹni tí ìṣòro kan tàbí méjì tó ń bájà, ogun ìdílé ni, találẹ̀ ìdílé ni, ọ̀tẹ̀lára ndc ni, Ọlọ́run á bá ṣẹ́gun gbogbo mọ̀túmọ̀jọ ọ̀tá lórí ẹnì kọ̀ọ̀kan yín. Ibi tá a ti ń rówó ra dátà, ibi tá a ti ń tọ́ bàpò, ọ̀nà yín ò ní dí ọwọ́ yẹn á máa lékún sí ni. Àánú Ọlọ́run á wà lórí yín. Mo bọ̀ síbí yìí, ó dìgbà kan náà, ó tún dìrọ̀lẹ́ yìí. Thank you very much.